dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá lórí ìkànnì Yèyégbàgede Àṣà TV. Àní gbogbo àkókò tẹ bá wà pátápátá ni mo fi kí yín pé ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tẹ́ wà láàárọ̀ ẹ káàárọ̀ àkú ojúmọ́. Ẹ̀yin tẹ́ wà ní ìyálẹ̀ta mà kú ìyálẹ̀ta. Ẹ̀yin tẹ́ wà lọ́sàn-án ẹ káàsán. Ẹ̀yin tẹ́ wà lálẹ́ ẹ káalẹ́ o. Gbogbo àkókò tẹ bá wà jákèjádò àgbáńlá ayé ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín ìlera ẹ̀dá. Lórí ìlera ẹ̀dá yìí la ti ń yànnàná àwọn àǹfààní tí ewé àti egbò ilẹ̀ wa ń ṣe, nítorí pé Ọlọ́run dá ewé àti egbò àní láti fi ṣe ìwòsàn, láti fi ṣe ìtọ́jú ara wa. Ó wá dá wa láti jọba lórí gbogbo ohun gbogbo tí ó ti dá. Bẹ́ẹ̀ ni ká lo oògùn kì í ṣẹ̀ṣẹ̀, ká lo ewé àti egbò kì í ṣẹbọ. Bẹ́ẹ̀ ni àní fún ìwòsàn láti ṣàwòtán ara wa, òun ni ewé àti egbò ilẹ̀ wa ló wà fún. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé Yorùbá ní nǹkan tó pọ̀. Yàtọ̀ sí pé Yorùbá ní àṣà, a ní nǹkan, ajogún nǹkan tó pọ̀ gidi gan lọ́dọ̀ Elédùmarè. Àwa la jogún ewé, ajogún egbò, a sì mọ̀ ọ́ lò. Ẹni tí ò bá mọ̀ ọ́ lò ní kó wí. Gẹ́gẹ́ bí ìṣe mi, bàbá Ìgànlọ́ tún ti wà ń kalẹ̀ o. Àmọ́ àríni àbèrè o, Yèyégbàgede Àṣà Mojísọ́lá Àjàyí lórúkọ mi. Àríkí ọmọ àfìjà sínú pètè ẹ̀rín, àfẹ̀bí sínú kò ń jẹ ahun. Ebi lọmọ bó ló ń jẹ́ níbi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn, torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkí ọmọ ajó máa níwòrán mo tún ti lété ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ afi barapílẹ̀ ọ̀rọ̀, tapá ti tan ìrúwà òjòkó. Agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà. Agbe ní dájà wa. Ẹ wò lórí ètò yìí lónìí, ìgbógbé nǹkan hànú. Torí pé bàbá Ìgànlọ́, wòlíì Olúwaṣeun Clement, wọ́n tún ti wà ní ìkàlẹ̀ láti máa fún wa tán lórí àǹfààní tó wà lára ewé àti egbò ilẹ̀ wa. Nítorí pé àǹfààní tí ewé àti egbò ń ṣe kéré mí kọ́ o, kékeré kọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ wá mú kàlẹ̀ towó, àní kẹ́ ẹ mú kàlẹ̀ tọmọ, ẹ mú tàìkú tí ṣe baálé ọ̀rọ̀, kẹ́ ẹ ṣe kí ni, kẹ́ ẹ máa fojú yín wòran ayọ̀ lórí ìkànnì Yèyégbàgede Àṣà TV. Ẹ̀yin tẹ́ ẹ ti wá subscribe sórí channel yìí, ẹ bá wa subscribe sí. Abẹ̀yìn torí Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀, ẹ pín ká ẹ fọ́n ká. Ẹ bá wa pín ká ẹ jẹ́ ó délé kó dóko. Ẹ jẹ́ ẹ pín fáwọn èèyàn náà, káwọn èèyàn míì náà gbádùn ẹ̀ kí wọ́n lè mọ pàtàkì ohun tẹ́ ń gbádùn lórí ìkànnì yìí. Ẹ subscribe, àní kẹ́ ẹ tẹ notification button. Aago tí yóò gbé wá hun, tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́, ìyẹn ni alámí tí yóò máa fún yín ní gbogbo ìgbà pé ètò tún ti bẹ̀rẹ̀ lórí ìkànnì Yèyégbàgede Àṣà TV. Ẹ má wàá gbàgbé o, bẹ́ẹ̀ ṣe ń subscribe, ẹ like fídíò yìí, ẹ bá wa pín ká ẹ share, ẹ comment, torí pé èrò yín tẹ́ fi ránṣẹ́ ní gbogbo ìgbà wọn, òun rù wá sókè o. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipá ò ní pé. Ẹ má wàá gbàgbé láti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08039 722703 08039 722703. Ẹ wò ó, ewé àti egbò ilẹ̀ wa ṣe pàtàkì. Bí ẹnìkan bá ń ṣòjòjò lẹ́gbẹ̀ẹ́ yín, ó sì jẹ́ yín náà lẹ́ ń ṣòjòjò, ẹ fẹ́ kàn sí bàbá Ìgànlọ́, ẹ pè mí ọwọ́ kan lẹ́dọ̀ọ́dọ̀ wọn. Lágbára lọ́wọ́ Elédùmarè, àìsàn ò ní fi ilé wa ṣe bùgbé, kò ní fún àgọ́ ara wa ṣe bùgbé, nítorí pé bòmí mọ́ra kí n pa olórúkọ tárùn jẹ́, tú mi síta kí n fi ọ́ sílẹ̀ là ń pe àrùn. Lágbára lọ́wọ́ Elédùmarè, àìsàn ò ní sọ wá lọ́jọ́ síbì kan. Lónìí, a tún máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí àǹfààní tí ń bẹ lára ewé àti egbò ilẹ̀ baba ńlá wa. Èyí tó ń ṣe àwòtán, adélé tó ń ṣe àwòtán àìsàn oríṣiríṣi lágọ̀ọ́ ara. Ẹ jẹ́ n kí bàbá Ìgànlọ́ káàbọ̀ sórí ìkànnì Yèyégbàgede Àṣà TV. Wòlíì, ìránṣẹ́ Ọlọ́run, ẹni àmì òróró Ọlọ́run, Olúwaṣeun Clement, ẹ káàbọ̀. Ẹ ṣeun, mo dúpẹ́, ẹ kú lé. Yèyégbàgede Àṣà, ẹ kú kó lè dára, yóò sì dára fún gbogbo wa. Àmín. Ara ànúgbà lórúkọ Jésù. Àmín. Lákọ̀ọ́kọ́ náà, a kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a lọ láyọ̀, a bọ̀ láyọ̀, a sùn láyọ̀, a sì jí láyọ̀, a tún dé láyọ̀ àti àlàáfíà. A tún wá bá àwọn èèyàn wa láyọ̀ àti àlàáfíà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, àwa la máa wá, ẹ̀yin la máa bá. Ọlọ́run ò ní fi ẹnìkankan wá sílẹ̀, àdúrà wa yóò sì máa gbà. Jésù Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ lórí ètò yìí, àdúrà ṣe pàtàkì, nítorí pé àdúrà òun ni ìdààmú mìíní. Àwọn Kìrìsìtẹ́nì náà ní àdúrà
ní ọ̀pá ìṣẹ́gun. Àwọn ẹlẹ́sìn kan àbáláyé náà ó sọ wọ́n ní àdúrà òun ni pàtàkì. Ní báyìí gbogbo nǹkan tá a bá máa lò tàbí tá a mú wá fún wa lórí ètò yìí bá a bá ti ṣe tán, bàbá ìgànlọ́ ní ká ṣàdúrà sí i ní ìlànà ti ẹ̀sìn tí oníkálukú ń sìn ká tó lò ó. Lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo nǹkan tá a bá mú wá lórí ètò yìí á bá wa lára mu lágbára Ọlọ́run. Ẹ má wàá gbàgbé ètò yìí náà nílò ìrànlọ́wọ́ yín o. Kẹ́ ẹ máa subscribe sí i, kẹ́ ẹ máa wò lóòrèkóòrè, kẹ́ ẹ máa bá wa share, kẹ́ ẹ lè máa comment. Lágbára Ọlọ́run ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé ò ní kú, ipa ò ní pín. Mo ní ká rìn tààrà lónìí torí ibi tá à ń lọ ò jìnnà rárá, ibi tá a fẹ́ yà ló pọ̀. Bàbá wọ́n ní omi ẹnìkan ìbómi ṣọ̀tá, omi làbù ẹ̀, omi làbù mu. Àǹfààní tí ń bẹ lára omi wọn ló pọ̀. Yàtọ̀ sí pé ká bu omi wẹ̀, yàtọ̀ sí pé ká bu omi mu, ìwòsàn wo ni omi lè ṣe? Ọpẹ́ ni fọ́lọ́run lókè ọ̀run, ògo ni fún Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ohun gbogbo tó sì dá omi fún ohun gbogbo. Ọlọ́run rí wípé àǹfààní tó wà nínú omi ó pọ̀ ló ṣe dá. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ yé ṣe iṣẹ́ ìyanu ẹ̀ nípa omi ní gbogbo ìgbà. Tẹ́ bá rí tí ìjọba kan bá dé, ìjọba tó bá mọ ìwúlò omi, bó ṣe títì, bó ṣọ̀nà, bó ṣe ohun gbogbo, ó gbọ́dọ̀ ṣe tomi mọ́ nítorí pé omi ṣe pàtàkì. Èmi dẹ̀ máa ń sọ nǹkan kan. Ìjọba tó rí ti omi rò, òun lèmi dìbò fún. A ò bá tòṣèlú wa o. Ẹ foríjì mi. Àdúrà wa yóò gbà, ara àánú gbà. Àmín. Tá a bá wo òkìkí omi, mi rò bóyá òkìkí èèyàn gan kàn tó òkìkí omi. Nítorí kò síbi tí omi ò dé. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ sí ẹ̀dá tó lè bá omi ṣọ̀tá. Kò dẹ̀ sí ohun tí ò nílò omi. Ọpẹ́ ni fọ́lọ́run. Yèyé, àǹfààní tó wà nínú omi pọ̀. Ẹ ṣáà wò. Ṣé rí ìwòsàn ń bẹ nínú omi gan? Yàtọ̀ sí wípé a gbé omi kalẹ̀, a gbàdúrà sí i, ó yá gbà á gbé mu tó dẹ̀ rí bẹ́ẹ̀. Yàtọ̀ sí ìyẹn, àǹfààní tún wà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí omi ń ṣe nínú àgọ́ ara. Nínú àgọ́ ara. Ṣé ẹ jẹ́ mọ̀ pé ẹ̀dá tó bá ní àkíyèsí dáadáa, tó rí wípé òǹgbẹ ò máa gbẹ òun bó ṣe yẹ kó máa gbẹ òun, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ ti máa kíyèsí ara àbí kó ti máa fura pé nǹkan kan ń rúgbó bọ̀. Bẹ́ẹ̀ ni. Tíyàn bá ṣàkíyèsí pé òǹgbẹ ò gbẹ òun rárá, tàbí kó òǹgbẹ ò gbẹ òun bó ṣe yẹ kó òǹgbẹ gbẹ òun. Gbogbo èèyàn náà ló ń lákìyèsí ẹ̀ o. Bẹ́ẹ̀ tí. Ṣèyẹn wá túmọ̀ sí pé bóyá nǹkan kan fẹ́ ṣèyàn. Nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ o. Torí pé òǹgbẹ ò gbẹ. gbàgbé tó rùn bá ràn òǹgbẹ lè má gbẹ̀yàn. Nǹkan kan ń ṣẹlẹ̀ nìyẹn. Ẹ ṣáà wò. Irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan kan ń rúgbó bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Omi jẹ́ ìwòsàn nínú àwọn nǹkan tá à ń lò, nínú oògùn tá à ń lò, tó jẹ́ wípé ó máa ń fọ nǹkan dànù ni. Bí abọ́ ṣe ń dọ̀tí tá à ń fomi fọ̀, báṣọ ṣe ń dọ̀tí tá à ń fomi fọ̀, bẹ́ẹ̀ ni omi máa ń fọ ìdọ̀tí kúrò nínú àgọ́ ara ẹ̀dá. Omi máa ń fọ ìdọ̀tí kúrò lára. Bẹ́ẹ̀ ni. Láì ṣọṣẹ. Ó lágbára gan. Ìlànà wo la wá fi lè gbà lo omi tí yóò fi ṣe iṣẹ́ fífọ ìdọ̀tí yìí? Ṣé rí ìlànà téèyàn lè gbà lo omi ni àkọ́kọ́ nínú ẹ̀ ni pé kéèyàn máa mu omi dáadáa. Báwo ló ṣe fẹ́ máa mu omi dáadáa? A mu bíi báàfù kan lọ́sàn-án, báàfù kan láàárọ̀, báàfù kan lálẹ́ àbáwò. Tóun náà bá ti lè mú láì ṣe màálù. Tóun náà bá ti lè mú, ẹ jẹ́ kó máa tẹ̀síwájú báwọn. Ká ṣáà máa mu mi ṣáá. Ní àkọ́kọ́, ó tọ́ sí ẹ̀dá
tó bá ti jí gbàrà báyìí láàárọ̀ kó kọ́kọ́ kí omi káàárọ̀. Tá a bá ti jí gbàrà Good lẹ́yìn morning tá a water. ṣàdúrà ká tó ṣe ohunkóhun, omi ni ká kọ́kọ́ mu. Bíi Báwo ló tẹ̀ ṣe máa kí kọ́ọ̀pù lóyìnbó náà? Torí ẹ mọ̀ pé mi ò gbé ìbò. good morning water. Ẹhẹ́. Water good morning. Fìdílé nǹkan gbédìlé nǹkan kan náà ni. Àbí So kó kọ́kọ́ kí omi káàárọ̀ náà. kó kọ́kọ́ lọ mu omi láàárọ̀ kùtùkùtù tó bá ti jí. Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí Bíi kọ́ọ̀pù mélòó? fine. Ṣé wá rí tó bá fẹ́ mu omi yẹn? Ó dáa kéèyàn ṣe omi yẹn ní kó lọ́ wọ́ọ́rọ́. Kéèyàn dẹ̀ mu ife méjì. Kì í ṣe kó gbóná yanyan o, kó kàn lọ́ wọ́ọ́rọ́ kéèyàn mu ife méjì. Ṣùgbọ́n omi lọ́wọ́rọ́ yẹn gbogbo èèyàn kọ́ ló bá lára mu o. Ẹ má bínú. Àwọn ẹlòmíín wà, wọ́n ní ìgbóná inú ẹ̀jẹ̀, wọ́n ní ìgbóná inú ara. Irú àwọn bẹ́ẹ̀ tó bá ti jí láàárọ̀, kán kàn bu omi yẹn ní tútù bẹ́ẹ̀, kán dẹ̀ mu ife méjì. Kọ́ọ̀pù méjì ni ó ń jẹ́ ife o. Èmi máa ń mú ju ife méjì lọ torí èmi máa ń fẹ́ mú kínú mi kún lẹ́ẹ̀kan náà. Bí irú sachet water yẹn ká mu méjì. Yà wá òkè bẹ́ẹ̀. So ó dáa kí ẹ̀dá mu omi láàárọ̀ kó tó di wípé ó jẹ oúnjẹ. Ṣé rí tó bá mu omi yẹn kó tó tó àkókò àti jẹun, á ti fọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù. Ìdọ̀tí inú ara. Torí nígbà tí ẹ̀dá bá sùn tó jẹun tó sùn, ṣé mọ̀ pé ọlọ tí ń lọ oúnjẹ o ṣáà lè jẹun sìn kó ṣọwọ́ tán kó sáré lọ sùn. Oúnjẹ yẹn kò ní lọ kò ní digest kò ní. Òǹlọ inú ò ní lọ dáadáa. Kò ní lọ rárá. Ìgbà tó ti jẹun ó gbọ́dọ̀ sinmi fúngbà díẹ̀. Àwọn ẹlòmíín wá ti jẹun oúnjẹ alẹ́ láti aago 6 aago 7 ìyẹn ló dáa jù. Ìyẹn ló dáa jù gidi gan. Nítorí pé òǹlọ inú àti lọ dáadáa. Á ti lọ dáadáa. Kéèyàn tó fẹ̀gbẹ́ lélẹ̀. Ṣé rí oúnjẹ táwa jẹ sínú a fojú rí i pé oúnjẹ tó dáa ni. Ṣùgbọ́n nígbà téèyàn bá jẹ tán, ẹ̀yà ara tí ń bẹ nínú yẹn á yọ èyí tí ò dá sọ́tọ̀, á yọ èyí tó dá sọ́tọ̀. Èyí tí kò dá yẹn lá bá ìgbọ̀nsẹ̀ wálẹ̀ láfi lọ ilé ìgbẹ́. Èyí tó dá yẹn ló ti ṣe ara wa lóore. Yes. Ìdí tó dẹ̀ jẹ́ wípé tá a bá jí a gbọ́dọ̀ mú mi ni wípé ó ṣeé ṣe kí èyí tí kò dá yẹn ó sì tún kù nínú àgọ́ ara, nínú ṣàkì, nínú kìnìkan. Níwọ̀n ìgbà tí èèyàn bá mu omi yẹn ló máa bá omi yẹn máa fi fọ ìtókù yẹn jáde. So omi tá a jí mu láàárọ̀ yẹn yóò fọ ìdọ̀tí tó kù jáde. Níwọ̀n ìgbà tí omi bá ti ń fọ ìdọ̀tí yẹn jáde, ara èèyàn yóò máa jí pépé. Téèyàn bá tẹ̀ wá ní ìpèníjà kan nínú ara tó bá lọ bá dókítà, owó tí ẹni yẹn máa ná gan kò ní jẹ́ owó tó gara mọ́ nítorí ó ti ṣe ìwòsàn fúnra ẹ̀ nípa omi láti ilé. Wọ́n ní omi làbùwẹ̀, omi làbùmú, ẹnìkan kì í bómi ṣọ̀tá. Omi mímu lóòrèkóòrè dáa gan-an. Pàápàá jùlọ bá a bá jí láàárọ̀ kùtùkùtù ká tó jẹun ká tó ṣe ohunkóhun ká mu omi. Láti lè fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara dànù ní kó flush gbogbo ẹ̀ dànù. Àmọ́ àwọn kan máa ń tún sọ wípé ká tó lọ sùn lálẹ́ a tún gbọ́dọ̀ mu omi. Bó ni eléyìí ò ṣe ní dí sísùn dáadáa wa lọ́wọ́. Jésù ò ní fi wá sílẹ̀. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ yèyé, Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àmín. Ṣé rí èmi máa ń sọ fún èèyàn ní ọ̀pọ̀ ìgbà pé ṣé bá fẹ́ lọ sùn kódà tóǹgbẹ bá gbẹ yín ẹ mu omi díẹ̀. Níwọ̀nba. Tó bá dẹ̀ ti jẹ mọ́ pé ẹ wá mu omi tó pọ̀, ẹ nídìí láti tún jókòó fúngbà díẹ̀ kẹ́ ẹ tó sùn. Kẹ́ ẹ tó lọ sùn. Ẹlẹ́ẹ̀kejì, ẹ mọ̀ pé kò sí béèyàn ṣe fẹ́ mu omi tí ò ní máa jí tọ̀. Òru yẹn dẹ̀ ṣe pàtàkì, òun ló ṣiṣẹ́ lára jù.
oorun téèyàn sùn lóru òun ni ohun tó ṣiṣẹ́ ní ara jù. Tó bá ti di wípé èèyàn ń jí lóru ó ń jí lóru ó ń jí lóru tọ̀ ó ń jí lóru tọ̀ tí ò sùn dáadáa, nǹkan míì ti tún ṣẹlẹ̀ sí àgọ́ ara nìyẹn, ó tún máa fa nǹkan míì sí àgọ́ ara. Kò dẹ̀ sí bá ṣe fẹ́ mu omi tó pọ̀ tí àní máa jí tọ̀. Bẹ́ẹ̀ ni, àti pé omi púpọ̀ mímu ní alẹ́ péèyàn mu omi púpọ̀ sùn kò bá gbogbo èèyàn lára mu. Àwọn kan wà tó jẹ́ pé láì mu omi rárá nípa oúnjẹ tí wọ́n kàn jẹ báyìí wọ́n máa jítọ̀ ni. Nípa ká mu omi tó ń fọ ìdọ̀tí, tó ń fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara, tó ń ṣàwòtán oríṣiríṣi lágọ̀ọ́ ara. Bàbá Ìgànlọ̀, àwọn kan wà tó jẹ́ pé wọ́n pilẹ̀ ń tọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àìsàn ìtọ̀ bí ìtọ̀ ṣúgà ni wọ́n ní. Wọ́n pilẹ̀ ń tọ̀ lóòrèkóòrè, ìtọ̀ yẹn pilẹ̀ ń dà wọ́n láàmú. Ṣé àwọn náà tún lè máa mu omi fún bó tún fẹ́ flush nǹkan kúrò lára ni? Ọpẹ́ ni fọ́lọ́run. Wọ́n lè máa mu omi ní ojúmọmọ. But wọn ò ní máa mu omi tó pọ̀ sí. Irú àwọn yẹn gan ló máa ń tètè jẹ oúnjẹ alẹ́ lásìkò. Láti jẹ́ bí nǹkan bí 5-6 bẹ́ẹ̀ni ìrọ̀lẹ́, aago 5 sí aago 6 ìrọ̀lẹ́ wọ́n ti jẹun alẹ́. Ṣùgbọ́n ìtọ̀ yẹn tó ń tọ̀ kò díwọ́ pé kọ́ máa mu omi ní ojúmọmọ. Kódà omi tí wọ́n mu lójúmọmọ yẹn, ẹni tó ní ìtọ̀ ṣúgà yẹn tóun bá fẹ́ mu omi àárọ̀ yẹn gan, ó ṣeé ṣe fún láti fi wọ̀nba ọ̀sà díẹ̀ sí ìyẹn iyọ̀ ìsebẹ̀ díẹ̀ sí nínú omi tó lọ́wọ́ọ́rọ́ yẹn kó mu. Ó tún ń ṣiṣẹ́ fún àìsàn ìtọ̀ ṣúgà tó níyẹn. Kábíyèsí Elédùmarè. Àbí ìtọ̀ ṣúgà tá à ń sọ yìí kòkòrò ni. Èèyàn dẹ̀ ń tọ̀ léra gbogbo ẹ̀kọ́ ní ìtọ̀ ṣúgà o. Ó tún ní àìsàn míì náà tá à ń pè ní àtọ̀gbẹ. Ìyẹn tó yàtọ̀ sí ìtọ̀ ṣúgà. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ lónìí. Elédùmarè á ṣàánú fún lọ sí orí àwọn yẹn lónìí. Torí pé bí nǹkan tá a mú wá ó pọ̀ gan-an rẹpẹtẹ. Lọ ò jìnnà, ibi afẹ́ yà ló pọ̀ o. Àǹfààní tó mi ń ṣe lẹ ti gbọ́ yẹn. Ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá rí bó ṣe ń rí. Ẹ lò ó bó lóògùn ti ní kẹ́ ẹ lò ó kó lè bá a ṣiṣẹ́. Torí ẹlòmíì yóò máa lò kẹ́ pé kíní yóò mọ̀ ṣiṣẹ́ nígbà tó lò ó bó ní nǹkan ṣe ní kó lò ó. Wọ́n ní sá bó lóògùn ti ní ká sá. Tẹ́ ẹ bá ṣe bí wọ́n ṣe ń ṣe yóò rí bó ṣe yẹ kó rí lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo àwa tí a wà ní àkéte àìsàn Ọlọ́run á gbé wa ró lágbára lọ́wọ́ Elédùmarè. Àlàáfíà á jẹ́ fún wa, àjíǹde ara á jẹ́ láìpẹ́ láì jìnnà. Àwa náà wá fò fáyọ̀. Ní báyìí ẹ jẹ́ ká wo inú gbígbóná. Àwọn kan wà tí wọ́n máa ń ní àìsàn inú gbígbóná. Inú gbígbóná. Olúwa yóò dúró tì wá. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Àìsàn tá à ń pè ní inú gbígbóná yìí obìnrin ló máa ń dà láàmú jù. Ẹ rí inú gbígbóná tá à ń wí ó máa ń ba nǹkan jẹ́ sí obìnrin lára gan-an. Ìgbà míì inú gbígbóná máa ń jẹ́ kí oyún wálẹ̀ lára obìnrin. Ìgbà míì inú gbígbóná máa ń jẹ́ kí obìnrin ní nǹkan tó ń pè ní ẹ̀dà. Bẹ́ẹ̀ ni, ìgbà míì inú gbígbóná máa jẹ́ kí inú obìnrin máa kùn. Ohun tó máa ń fà sí obìnrin lára ó pọ̀ ìyẹn inú gbígbóná. Ṣùgbọ́n ní kékeré ká má bàa fa ọ̀rọ̀ gùn. Bàbá Ìgànlọ̀, inú gbígbóná yìí jù lọ́nà àbáyọ. Jù lóògùn. Mo ṣe bá Ọlọ́run, mo ṣe bá àwọn àgbà. Kábíyèsí Elédùmarè. Pé mo fẹ́ máa tẹ̀síwájú, ẹ jẹ́ kó jú wa ṣe. Ní orúkọ Jésù, gbogbo èèyàn tó gbọ́ tó bá lò yóò bá wọn lára. Inú gbígbóná yìí ẹ lọ wá èpo igi àkókò. Igi àkókò ni wọ́n fi ewé rẹ̀ joyè tí wọ́n ní wọn kì í fi ewé kéwé joyè lẹ́yìn àkókò. Bẹ́ẹ̀ ni, àfèmí mi lórúkọ méjì. Ewé tó bá fẹ́ joyè kó wá forí balẹ̀ fákòkò. Ẹ wo lọ́bẹ̀ lẹ́nu. Ẹ lọ wá èpo igi àkókò. Ẹ sá, ẹ fún ní agbára, ẹ ṣàn mọ́ dáadáa, ẹ kó sínú kòkò, ẹ bomi sí, ẹ sè é. Bí wọ́n bá sè é tán kọ́ o. Ẹ máa mú ní
ife méjì tàbí mẹ́ta ní èdè kì í ṣe èèyàn ní nǹkan kan bí omi náà lórí tẹ bá ṣe tán bí omi ìgbà míì gan èmi á máa rẹ́ ìgbà míì gan màá máa rẹ́ ó ṣiṣẹ́ gan. a lè sè é tàbí ká rẹ́ ní bàbá ìgbọ̀nà ń wí. bẹ́ẹ̀ ni ẹ máa mú ní ife méjì tàbí mẹ́ta grass cup kan lè òyìnbó pè èmi ò gbé ìbò ń tèmi so ẹ máa mú ní ife méjì tàbí mẹ́ta ní ojúmọ́. glass cup méjì tàbí mẹ́ta lójúmọ́ kì í ṣe gáàsì glass cup. ara nǹkan tá a wí nìyẹn ẹ̀rọ ọmọ yín ní school o kì í ṣe pé mi kàwé mo kàwé o French lèmi kà ó yàtọ̀ síra wọn. bàbá sì ni ká máa sọ French lórí ètò yìí ní ìsìn. a máa sọ pé bonjour comment ça va. ẹ wálé ẹ má jẹ́ àṣẹ yẹn. tá a bá ṣe èpògi àkókò yìí tán tá a ṣe tó jiná dáadáa ká mu glass cup méjì tàbí mẹ́ta lójúmọ́. bẹ́ẹ̀ni wọ́n là tún lè rẹ́ o. dáadáa a tún lè rẹ́. dáadáa tó sì ṣiṣẹ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run dá ewé àti egbò láti ṣe gbogbo ọmọ aráyé lóore ká lo ewé ká lo egbò fún ìwòsàn àgọ́ ara wa ìyẹn kì í ṣe bọ́ o ẹ má gọra yín o bí àbá kan bá ní ẹ má lo oògùn tàbí pásítọ̀ kan ní ẹ má lo oògùn ẹ má dá lóhùn ẹ má gọra yín o Ọlọ́run dá ewé àti egbò fún ìwòsàn ni bẹ́ẹ̀ ni ló bá tán nínú gbígbóná bá lọ pẹ̀lú orúkọ Ọlọ́run kábíyèsí Elédùmarè. alóhùn Yorùbá kan sọ wípé kí láǹfààní orógbó wọn la apá kò láwẹ́ àjẹ́ ohun korò ewé ẹ̀ kò ṣeé pọ́n kan àtúní alági ẹ̀ka ìdáná Ṣàngó tún lọ́mọ ìyá òun ni wọn lórógbó tiẹ̀ ní àǹfààní kankan rárá fún èdè tí wù kó mọ. òwe Yorùbá ni ó ní ohun tí àwọn àgbà rí tán fi sọ yẹn ṣùgbọ́n àǹfààní tó wà lára orógbó pọ̀. ẹ ṣáà wò ó. ewé orógbó ni o èpo igi orógbó ni o orógbó gangan ni o egbò orógbó ni o àǹfààní tó wà lára ẹ̀ pọ̀ ṣùgbọ́n tí èso orógbó ni ìmú wálé ni. èso orógbó fúnra rẹ̀ gangan bittercola ó yá ẹ̀ṣọ́ ńlẹ̀. èso orógbó yìí ó gbọ́ ikọ́ dáadáa ìwọ tó ń gbọ́ mi lọ wá èso orógbó tó pọ̀ díẹ̀ gún nínú odó máa gún kó máa jọ kó máa sá kó máa gún kó máa jọ kó máa sá jẹ́ ó di powder rò ó pọ̀ mọ́ ọsàn wẹ́wẹ́. èpo orógbó àbí orógbó gangan. orógbó gangan èso orógbó. ṣé ká bó èpo ẹ̀ kúrò. ẹ bó èpo ara ẹ̀ kúrò bí òwùn yìí ẹ lò ó bẹ́ẹ̀ kó sí ohun tó bàjẹ́ bẹ́ẹ̀. ẹ máa gún kẹ́ máa sá kẹ́ máa gún kó máa sá bó bá ṣe ń gún báyìí ni kó máa sá bá ṣe ń gún kó máa sá kó sọ di powder. kó kúnná lẹ́búlẹ́bú. ẹ dà á sínú omi ọsàn wẹ́wẹ́ ẹ bu oyin sí tí ò bá dẹ̀ sí oyin ẹ fi ṣúgà sí ẹ jìn pọ̀ ẹ gbé sílé tágbàlagbà bá níkọ́ tọmọdé bá níkọ́ ẹ jẹ́ kó máa mu ní díẹ̀díẹ̀ ní ṣíbí mẹ́ta ní èdè àbí méjì ní èdè ní díẹ̀díẹ̀ èmi máa ń mu léraléra láì lo nǹkan míì ikọ́ yẹn yóò sì lọ. àǹfààní tó wà nínú orógbó pọ̀ àǹfààní tó wà nínú ẹ̀ pọ̀ gidi gan. orógbó ìkan náà ó ṣiṣẹ́ fún kòkòrò ojú kòkòrò inú ẹ̀jẹ̀ tí ń da ojú láàmú ni kí n sọ. kòkòrò inú ẹ̀jẹ̀ tí ń da ojú láàmú. bẹ́ẹ̀ni ṣe rí orógbó yìí ẹ wá kó pọ̀ dáadáa ẹ lọ ẹ sọ di powder ṣé ń gbọ́ mi ó kúná dáadáa wọ́n máa ń pe ata kan ní ata ìjọ̀sì ata wẹ́wẹ́ báyìí. ata ìjọ̀sì. ẹ bá jẹ́ ó pọ̀ o wọ́n bá díẹ̀ kan ní ẹ kàn máa fi mísì pọ̀ ìdí tí wọ́n máa fi ń fi sí ni wípé àwọn ẹlòmíín wà tó bá kàn lo kí orógbó yẹn bẹ́ẹ̀ àyà máa ń rìn wọ́n. ìdí nìyẹn o tó máa fi ń fi ata ìjọ̀sìn yẹn díẹ̀ sí. so ẹ lọ gbogbo ẹ̀pọ̀ ẹ gbé sílé ẹ máa fi mu ẹ̀kọ gbígbóná bíi kókó tó ń pò tó sì gbóná tó sì lọ́wọ́rọ́. ẹ̀kọ gbígbóná tẹ́ ẹ pò tó lọ́wọ́rọ́ ẹ bu síbí powder tẹ́ ti ṣe yẹn oògùn tẹ́ ti ṣe sílẹ̀ yẹn. orógbó tẹ́ ti lọ tó kúná. ẹ bu síbí kékeré tán fi ń fún ọmọdé ní oúnjẹ yẹn. teaspoon náà pè é. àbí síbí tó máa ń bá tékèwé wá yẹn ẹ gbọ́ ẹyọ kan sí ẹ pò pọ̀ ẹ gbé mu ẹ̀yin kan máa rí pé ìyàtọ̀ máa dé bá àgọ́ ara yín yóò sì tún máa fọ kòkòrò inú ẹ̀jẹ̀ jáde. àǹfààní orógbó yẹn ó pọ̀ mélòó la fẹ́ sọ
díẹ̀díẹ̀ náà là á wọ́n máa sì mú. wá ní ẹ kí láǹfààní orógbó apá kò láwé ajẹ́wó korò. Àṣé nǹkan tí bá ń korò náà láǹfààní lára. Àní àǹfààní orógbó pọ̀ lọ rẹpẹtẹ. Wọ́n bá ní kí láǹfààní orógbó, ẹ má bá wọn dáṣà ẹ o. Orógbó àti egbò kinní kan. Ó dàbí pé ìyẹn náà tún ṣiṣẹ́ fún nǹkan kan. Olúwa yóò gbàdúrà wa. Àmín. Gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni. Kò dẹ̀ ní gbòdì lára wa. Àmín. Ṣé rí orógbó kan yìí náà pẹ̀lú egbò bomubomu. Egbò bomubomu. Egbò bomubomu. Ó ṣiṣẹ́ fún ẹni tí ẹ̀yìn bá ń ro tó ń dà láàmú. Ẹ̀yìn ríro. Ẹ̀yìn ríro yẹn wá pọ̀ oríṣiríṣi o. Àwọn kan accident ló jẹ́ kí ẹ̀yìn máa wọ́rì wọn. Ṣùgbọ́n kò sí bó tilẹ̀ wù kí ó rí kẹ́ni yẹn sì máa lò yẹn náà ó máa rí yàtọ̀. Báwo la ṣe máa ṣe? Bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyí. Ẹ mú orógbó yẹn ẹ là á wẹ́wẹ́wẹ́wẹ́. Ẹ gé kéékèèké. Wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹ wá mú egbò bomubomu yẹn. Ẹ ha èpo kan máa ń wà lára ẹ̀ fùfù báyìí. Ẹ ha kúrò, ẹ ṣàn dáadáa. Ẹ jẹ́ kó nìtì, ẹ gé. Ká gé òun náà wẹ́wẹ́. Ẹ gé òun náà wẹ́wẹ́. Ẹ lè sè é ní àgbo pẹ̀lú orógbó yẹn. Ká sè é lórí iná kó jiná Bẹ́ẹ̀ni, dáadáa. ẹ dẹ̀ lè kì í bí àgbo kẹ́ ẹ da ọ́ọ̀tì sí. Ẹ lè da omi ọsàn wẹ́wẹ́ náà sí. A lè rẹ́ pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́. Yes. A lè rẹ́ sínú ike pẹ̀lú hot. Bẹ́ẹ̀ni. Ẹ lè sè é lórí iná pẹ̀lú omi. Kò sí bá a ṣe lè ṣe o. Kò sí bá a ṣe ṣe. Èwo ló wá máa ṣiṣẹ́ jù nínú gbogbo ẹ̀? Gbogbo ẹ̀ ló ṣiṣẹ́. Ohun tó bá bá ẹni kálukú ní ara mu. Wọ́n lóhun tó bá kálukú lára mu ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tó bá bá kálukú lára. Tèmi bá máa ṣe, mo máa ń rẹ́ pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́. Ó wà nílé fún mi bí mo ṣe ń sọ yìí torí ó tún ṣiṣẹ́ fún jẹ̀dí. Ẹni bá dẹ̀ ní àtọ̀sí náà tó bá ń lò èyí tó ní omi ọsàn wẹ́wẹ́ yẹn ó dáa fún ẹni tó bá ní àtọ̀sí lára. Yóò yan Ọlọ́run lógo. Bó ṣe rí nìyí. Ó lágbára o. Ṣé ẹ rí i pé àǹfààní wa pọ̀ gbáà lára orógbó? Ẹ má bá wọn dáṣà kí láǹfààní orógbó mọ́ o. So mo ní wọ́n ń pè nǹkan kan ní ṣọmúròrò. Ǹjẹ́ ó lóògùn bí? Olóògùn. Ṣọmúròrò. Àbí èyí tó máa ń ṣe àwọn obìnrin tí ọmú wọn máa ń dàbí ẹni tí ń fọmọ lọ́yàn kan nù. Bẹ́ẹ̀ni. Tómi máa jáde nínú. Ẹlòmíì láì fọmọ lọ́yàn omi á máa jáde nínú ọyàn ẹ̀. Ẹ̀yà. Ẹlòmíì ọyàn á kàn ṣàdédé tóbi wá láì lóyún. Yóò tún padà lọlẹ̀ tó bá yá. Bẹ́ẹ̀ni. Àwọn dókítà lélẹ̀ yóò nà mà. Kò dáa. Ṣùgbọ́n nílànà àwọn tewétegbòlẹ̀ bàbá wa ìjọ lóògùn bí? Ó lóògùn. Torí obìnrin tó bá ń rí bẹ́ẹ̀ fún àti lóyún ẹ̀ ó rọrùn kí n má wí mi. Ó lóògùn. Ẹni kí wọ́n lọ bá mi wá atare. Odidi atare lẹ́ lọ wá o. Odidi atare. Bẹ́ẹ̀ni. Ẹni wọ́n ń pè ní alligator pepper. Alligator pepper. Ibi kan náà lèèyàn ti máa kọ́ òyìnbó náà ara ẹ̀ náà. Ẹ ṣáà ti wá sí iléèwé igbákejì àbí àmọ̀wé. Ẹ lọ bá mi wá atare yìí náà. Atare tí mò ń sọ yìí. Odidi kan. Atare gidi ni o torí atare pé méjì. Àjà wà, atare gidi wà. Atare gidi yìí lẹ́ lọ wá. Ẹ bá mi yọ síìdì inú ẹ̀, ọmọ inú ẹ̀. Pátá ẹ má jẹ́ kí kankan sọnù. Ẹ wá ọgbọ́n ẹ fi lọ̀ kó kúná dáadáa, ẹ sọ di powder. Ẹ lọ wá ewé ogbe orí àkùkọ. Ogbe orí àkùkọ. Yes. Ẹ tọ́ òun náà, ẹ ṣàn dáadáa. Ẹ lọ. Ṣé àtògbé orí ẹ̀ àbí ewé lásán? Ewé lásán. Ewé lásán. Ẹ ṣàn kó mọ́. Kẹ́ tọ́ dáadáa. Ẹ lọ òun náà kó kúná. Ẹ pò ó pọ̀ pẹ̀lú atare tẹ́ ti lọ̀ yìí. Ẹ wá dà sínú ike kan. Ẹ da omi ọsàn wẹ́wẹ́ lé lórí. Ẹ jẹ́ kí ẹni yẹn máa mu. Ó máa mu ní gáàsì kékeré yẹn. Gáàsì kékeré àbí báwo lẹ ti ń gbà? Tot glass ni. Tot glass. Tot glass. Tot glass. Bàbá ìgọ̀lọ̀. Ẹ̀yin olólùfẹ́ bàbá ìgọ̀lọ̀ jẹ́ tí rí wọn o. Kó máa mu ní tot glass kankan. Gáàsì kankan. Ó lè máa mu ní ẹ̀ẹ̀mejì lójúmọ́.
iṣẹ́ gidi ni o gbogbo ohun tí mò ń gbé wá fún yìí iṣẹ́ gidi sọmúròrò yẹn ẹgbà á pé lè bó ṣe lọ rí nìyẹn òun gan yóò bẹ̀rẹ̀ sí ní rí wípé ìyàtọ̀ máa ó mú àtàrẹ gidi kan kó lọ kó kúná bẹ́ẹ̀ni kó lọ ewé ogbérí àkùkọ náà mọ́ bẹ́ẹ̀ni kó wá dà sínú omi ọsàn wẹ́wẹ́ kó jìn pọ̀ báyìí kó máa mú ní touch glass kọ̀ọ̀kan touch glass kì í ṣe touch glass o gidi torchlight tí o ẹ mọ̀ pé bàbá ìgbọ̀nà ògbé èbó french náà gbọ́. Kò ní bàjẹ́ fún wa àmì yóò dára náà. sọmúròrò yẹn á bá lọ. ṣé rí yèyé bó ti ṣe ń lo nǹkan yẹn nǹkan tó máa ṣe nínú àgọ́ ara ẹ̀ pọ̀ torí ẹni yẹn ní effect kan nípa nǹkan oṣù ẹ̀ ni ọmú yẹn ṣe ń ṣe bẹ́ẹ̀. àṣírí mo sọ fún yẹn ó ní effect nípa nǹkan oṣù ẹ̀ ni ọmú yẹn ṣe ń ṣe bẹ́ẹ̀ tó bá ti ń lo nǹkan yẹn àti nípa nǹkan oṣù àti nípa ọmú ogun yẹn ti ṣẹ́ lórúkọ Jésù. ọpẹ́ ní fọ́lọ́run ọba tó fún wa ní gbogbo nǹkan lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni o ọ̀fẹ́ ní ìgbàlà. bẹ́ẹ̀ni lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa ẹ má jà kọrin ọpẹ́ ní fọ́lọ́run ní àkókò wa wọ́n pe kinní kan ní bèlúbèlú a máa ṣe ni lọ́fun báyìí bèlúbèlú àwọn kan tiẹ̀ máa ń sọ pé ẹ lọ gé ni o bẹ́ẹ̀ bá fẹ́ lálàáfíà ẹ láti gé e dànù àwọn kan máa tún sọ pé ẹ má gé o tẹ́ ẹ bá gé ó léwu. Ọlọ́run yóò gbàdúrà àmín. ó ń ṣe ọmọdé ó ń ṣàgbà ó ń ṣe ìjòyè ó ń ṣe ọba ó ń ṣe olówó ó ń ṣe tálákà bèlúbèlú Ọlọ́run má jẹ́ àríjà ẹ̀. àmín o. lẹ́ẹ̀kan sí Ọlọ́run má jẹ́ àríjà ẹ̀. àmín o kò ní jẹ́ kó lù ẹ́ lè gbókèlè mi rú àwa tẹ́ pé aláìkè òkèlè báyìí. ṣẹ́rí ẹ̀bà ni bí aláfiṣe. bèlúbèlú yẹn tó bá yọ lọ́tún tó yọ lósì kò gbọ́dọ̀ pàdé ara wọn. nínú ọ̀fun lọ́hùn ló sì máa ń wà. bẹ́ẹ̀ ni ló máa ń wà. nínú ọ̀fun. kò gbọ́dọ̀ pàdé ara wọn kò dẹ̀ síbi tí ò lè yọ sí ní ọ̀fun. torí ọ̀nà ọ̀fun dàbí express ni Èkó sí Ìbàdàn. títí gba ara sálọ ni. yóò máa lọ gerege ibi tó bá wù ló lè fì sí kọ́lọ́ ń ṣe ogun fún wa. ṣe rí bèlúbèlú yìí bí mo ṣe ń sọ fún yìí tẹ́ fẹ́ máa gbọ́ oògùn èyí ẹ lọ ṣe é sílé tó ráwọn ọmọ. ṣé dẹ̀ rí bèlúbèlú tá à ń sọ yìí kí ló lè máa fà á gan. kí ló lè fa bèlúbèlú gangan. àwọn kan wà wọ́n láìkì kúlíkúlí jíjẹ. èmi náà láìkì kúlí. tí wọ́n ti rí wọn bí tán ti jẹ gbọ́n máa fọ́ ní gbùrú. kúlí aláta mo sì jẹ́ ìdarí láàárọ̀ yìí ṣé mi lè dọ́gbọ́n bíbẹ́ rí kúlí lọ́wọ́ mi nígbà tẹ́ dé nu stúdíò. bẹ́ẹ̀ náà làwọn sọ fún mi pé kò dáa. bẹ́ẹ̀ náà làwọn kan láìkì ẹ̀pà jíjẹ. ìgbẹ́ ẹ̀pà wà létí wa o. ọjọ́ tí èèyàn ń jẹ ẹ̀pà kan ló ń kó àìsàn. lóòótọ́ ẹ̀pà da lára bẹ́ẹ̀ gbogbo èèyàn kọ́ ló bá lẹ́jẹ̀ mu. ohun tí ẹ̀pà lè fà sí ara èèyàn pọ̀ gan. Ọlọ́run yóò gbàdúrà wa. ní kúkúrú ẹ lọ bá mi wá àbèrè. àbèrè ṣé èso ni àbèwé? èso ni. èso àbèrè. èso àbèrè ẹ lọ bá mi wá àbèrè. ká dà sẹ́nu ká máa jẹ. tẹ́ni ẹ bá ti lè jẹ. bó o láṣẹ ṣe sọ àbèrè o. ẹ bá mi wá àbèrè yìí. ẹ ṣàn dáadáa kó neat ó máa ní èpo lára ẹ bó èpo ara ẹ kúrò. ẹ ṣàn dáadáa. òun kì í fi bẹ́ẹ̀ nídọ̀tí ṣùgbọ́n nítorí dust la gbọ́dọ̀ máa fi omi ṣan nǹkan. ẹ dà á sórí iná. ṣé ń gbọ́ mi? ẹ fi álọ́mù díẹ̀ sí ìkómi. ẹ fi álọ́mù díẹ̀ sí. ẹ dá omi ọsàn wẹ́wẹ́ lé lórí. ẹ fi sè é jiná. omi ọsàn wẹ́wẹ́ la máa fi sè é jiná. bẹ́ẹ̀ ni ẹ fi sè é jiná. tẹ́ bá ti sè é tán ẹ dà á sínú ìgò tàbí ike kan. ẹ gbọ́ mi o tẹ́ bá ti sè é àbèrè tẹ́ fi omi ọsàn wẹ́wẹ́ sè yẹn àbèrè yẹn ò ṣá o àbèrè kì í ṣá bẹ́ẹ̀ ni àbèrè yẹn ò ṣá o bẹ́ẹ̀ ṣe sè é yẹn má rò pé ẹ ti sè é ó ti ṣá kẹ́ wá dà àbèrè nù bẹ́ẹ̀ kọ́ o tẹ́ bá ti da omi yẹn omi ọsàn wẹ́wẹ́ lé lórí tẹ́ sè é tó jiná tẹ́ wá rọ́ sínú ike ẹ wá kó àbèrè yẹn náà ẹ kó sínú ẹ̀ ẹ dé pa síbẹ̀. a tún máa toró sínú ẹ̀. ó máa toró sínú ẹ̀. kábíyèsí Elédùmarè. ẹni tó bá ti ní bèlúbèlú yìí ẹni kó máa mú ṣíbí kankan
ìkan lálẹ́ ìkan láàárọ̀ ni kó máa mú bẹ́ẹ̀ ó yóò máa ó kàn máa rí pé òun ò rí mọ́ ni ó kàn máa rí pé òun ò rí mọ́ ni. ṣé ẹ ti wá rí i pé Ọlọ́run dá ewé àti egbò fún ìwòsàn wa láti ṣe ọmọ aráyé lóore, kì í ṣe fún ìbàjẹ́, kì í ṣe fún ẹbọ, kì í ṣe fún ètùtù. Àwọn tí ń ṣẹbọ tí ń ṣe ètùtù àbá wọn wí torí pé ìlànà tí wọ́n ìlànà oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ibi tí wọ́n mọ̀ ni wọ́n ń ṣe. kò dẹ̀ sí ìdájọ́ lọ́wọ́ wa. gbogbo ń tọ́lọ́run dá ó ní dáradára. bẹ́ẹ̀ ni àmọ́ ewé àti egbò ilẹ̀ wa ká fi ṣe ìwòsàn ká lè ní àlàáfíà àti ìlera pípé ni. òun la ṣe gbé ètò ìlera ẹ̀dá kalẹ̀ lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. àmọ́ ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún wa òun ni kẹ́ ẹ máa wò lóòrèkóòrè kẹ́ ẹ sì máa bá wa ṣe ẹ pin fáwọn èèyàn jẹ́ ó kálé kó kápò. ẹ bá wa subscribe sórí channel yìí ẹ̀yin tẹ́ ẹ ti subscribe tẹ́lẹ̀tẹ́lẹ̀. àní kẹ́ ẹ like kẹ́ ẹ comment kẹ́ ẹ share fáwọn èèyàn kẹ́ ẹ wá fi tiyín kẹ́ ẹ fi gbé tiwa lárugẹ. 08039722703 08039722703 òun lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wá tààrà sọ́dọ̀ tèmi. gbogbo èyí tí ẹ bá fẹ́ bá bàbá Ìgbọ̀nà dòwò pọ̀ ẹ pè mí tààrà báyìí lẹ máa dọ́dọ̀ wọn. nítorí pé ìlera òun lọrọ̀. àìsàn nípò mi mọ́ra kí n pa ọ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ lórúkọ tá a pe àrùn. ẹ má jẹ́ ká bora wa mọ́lé, ẹ má bora yín pa rárá. ká ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́ àti ìgbésẹ̀ tó tọ́ òun ló yẹ o. nítorí pé àìsàn kékeré èyí tá a fojú ré náà a máa gbẹ̀mí èèyàn. àwọn kan tiẹ̀ máa ń sọ pé ìdí yíyọ pé tídìí èèyàn bá ti yọ kéèyàn lọ gé dànù. kéèyàn lọ gé dànù. ẹ̀bóyé lè tí ò dábẹ̀. ṣé máa ń gé ìdí yíyọ ni. ẹ̀bóyé lè tí ò dábẹ̀ ló yọ síta yẹn á lè rẹ̀ dànù sí ó èmi ò ṣiṣẹ́ abẹ o. bó o ní àṣeṣe tọrọ ìdí yíyọ o àmì. Ọlọ́run á gbàdúrà. ṣe rí àìsàn ìdí yíyọ ó ń dá ọ̀pọ̀lọpọ̀ láàmú ó dẹ̀ ti gbowó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. kí ló ṣe máa ń ṣe ti rí àgàgà àwọn olówó wa yẹn tí wọn ò nígbàgbọ́ nínú ewé àtegbò ìdí yíyọ ti dà wọ́n láàmú gidi gan. bẹ́ẹ̀ ni ìdí yíyọ ó lágbára gan. ohun tó dẹ̀ lè fa ìdí yíyọ ni wípé tẹ́dà bá ti ń jẹ ẹran jù. ẹran bẹ́ẹ̀ ni ibẹ̀ ló ti máa fa. láwa ta láìkẹ́ ẹran màálù kìdìkìdì. ibẹ̀ láti ibẹ̀ ni kòkòrò ńdògbọ̀ máa wọlé sí lára. tí kòkòrò ńdògbọ̀ bá lọ wọlé sí lára tó wá fi ilé ìgbùnsẹ̀ ó wá lọ fi ilé ìgbùnsẹ̀ inú àgọ́ ara ó wá lọ fi ibẹ̀ ṣe bùgbé yóò bẹ̀rẹ̀ sí ní ba ẹ̀yà. kòkòrò ńdògbọ̀ yìí náà àkútì mọ English ẹ̀. ó wá lọ àti mọ ẹgbẹ́ ìbò ẹwà. ńdògbọ̀ láti mo sì wá gbọ́ French. so ó máa bẹ̀rẹ̀ sí ní fa ìdí yíyọ. ìdí yíyọ pé méjì. ó ń yọ síta ó ń yọ sínú. báwo ti èyí tó máa yọ síta ni ó kọ́ mọ̀ táwa mọ̀ o báwo ló ṣe tún máa yọ sínú. yọ síta yọ sínú wà Táyé àti Kẹ́hìndé èmi ń tèmi èmi ò mọ̀ sí àkọjẹ̀dì. kí lẹ wá mọ̀ sí. àìsàn àbàmì kan ni. ìdí yíyọ. tó jẹ́ wípé nígbà míì gan-an ó máa ń gbẹ̀mí èèyàn. ṣe rí tákòókò bá gbà mí màá ṣe àlàyé díẹ̀ fún yín. ilé nìṣó lẹ̀. ṣe rí ìdí yíyọ mo ní tẹ́dà bá ti ń jẹ ẹran jù ó lè ní ìdí yíyọ ó lè yọ sínú ó lè yọ síta ìyẹn dúró ń bẹ̀. ẹni tó tún máa ń ṣiṣẹ́ ìjókòó jù ó lè ní ìdí yíyọ. tó jẹ́ pé gbogbo ìgbà ṣáá ní fi máa ń ìjókòó náà ní ṣùgbọ́n irú àwọn yẹn ìdí yíyọ tí wọ́n máa ń ní jù ní èyí tó máa ń yọ sínú ló máa jẹ́ kí ẹ̀yìn báyìí ó máa dà ọ́ láàmú. àrò wọn ní gbogbo ìgbà. wọ́n máa wá dọ̀ ọ́n máa pariwo jẹ̀dí 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 tí kì í dẹ̀ ń ṣe jẹ̀dí. kábíyèsí Elédùmarè. bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ìdí yíyọ èyí tó bá tún yọ sínú tó ti di pé ó ti ní ọjọ́ pípẹ́ tẹ́ni ẹ bá máa fẹ́ tó bá máa ṣe gbùnsẹ̀ yóò máa rí omi pupa tó túmọ̀ sí ẹ̀jẹ̀. a máa ya ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ ni ó yọ sínú nìyẹn ó ti pọ̀ jù lára ẹ̀ nìyẹn.
ìdí yíyọ tó yọ síta àti èyí tó yọ sínú nígbà míì wọ́n fẹ́ máa ń ní àpẹẹrẹ kan náà. Àmì kan náà ni wọ́n máa mú wá. Ṣùgbọ́n ibi tó máa já sí lèèyàn ò mọ̀. Àwọn ẹlòmíì wà ìdí á máa yún wọn àbí kí ìdí máa rìn wọ́n. Wọ́n á ní àrùn ní jẹ̀dí ní kíní kan. Ẹlòmíì ìdí á máa yún wọn, á máa yún gan. Tó bá ti ń pọ̀ nínú ẹ̀jẹ̀ lóhun ni ìdí yẹn máa ń yọ síta. Tó bá dẹ̀ ti pọ̀ nínú ẹ̀jẹ̀ ló máa ń yọ sínú débi pé wọ́n máa ya ẹ̀jẹ̀. Bó ṣe rí nìyẹn. Ṣé àtèyí tó yọ síta àtèyí ó yọ sínú àtèyí tí wọ́n ya ẹ̀jẹ̀ ìjó lóògùn bí? Ó lóògùn. Ẹ ṣáà wò ó. Ṣùgbọ́n ìkan ni ìmù wa. Èyí tó yọ síta yẹn ni ìmù wa lè ní. Ó dáa. Ó yá, ẹ jẹ́ ká wo ìdí yọ èyí tó yọ síta. Ṣé mọ̀ pé èyí tó yọ síta yẹn nígbà míì náà òun náà máa kán ẹ̀jẹ̀ ní àmà kán ẹ̀jẹ̀ tó. Ó tó bá pọ̀ lápọ̀jù ẹ mọ̀ pé nígbà tó yọ síta bẹ́ẹ̀ yẹn ẹni tó ń ṣe ó mọ̀ pé ìdóhùn yọ síta. Ẹ get me? Bẹ́ẹ̀ tí inú yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Ó máa ń ṣe ọmọdé, ó máa ń ṣe àgbàlagbà. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ìdí yọ rẹ̀. Tinú yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Bẹ́ẹ̀ ti táyé nígbà tó yọ síta ẹni yẹn mọ̀ pé kíní yìí ló ń ṣe mí. Ẹnikẹ́ni yẹn lọ wá èso èjìrìn. Èsì èjìrìn tí ewé èjìrìn tá à ń sọ yìí náà tó máa ń lò kọjá yìí. Ó tún máa ń léso lórí ni. Ó máa ń léso. Máa ń so èso ẹ̀rí ni. Ó lọ wá èso èjìrìn. Ṣé ká máa jẹ ni àbí ká sè? Tẹ́ bá wá ẹ wá kó pọ̀ díẹ̀. Ẹ kó sínú nǹkan kan. Ẹ fi atare wa odindi kan sí ẹgbẹ́ léná. Ẹ jó. Ẹ lọ kó kúná. Ẹ pò mọ́ òrí. Ẹ jẹ́ kẹ́ni yẹn máa fi pa ìdí tó yọ síta yẹn. Èso èjìrìn. Lẹ́wàá. Á wá fi odidi atare. Á jó. Á wá jó. Á wá pò mọ́ òrí. Á máa fi pa ìdí tó yọ yẹn. Kí ni orúkọ òrí ní English? Shea butter ni. Cheese butter. Kò ṣe cheese. Kí ló dé? Mo rò pé. Pẹ̀lú bá a ṣe ń kọ yín ní kíní tó lẹ́. Mo dẹ̀ try náà mo ń bọ̀wé lọ díẹ̀díẹ̀ o. Ṣé butter. Ẹ pé búùkù mi ti kún báyìí. Búùkù yìí. Ẹ̀yin olólùfẹ́. So bí ti ìdí yíyọ ṣe lọ nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn. Torí ọjọ́ tí ẹ̀ ti ń re bí àná náà. Torí búùkù bàbá ìgbọ̀lọ́ ti ń kún. Àfẹ́ jẹ́ wọ́n ètè máa lọlé fún wọ́n lè lọ ka búùkù wọn yẹn. Ẹja àfẹyọ kan káàdì ẹ̀ ńlẹ̀. Àwọn kan máa ń ní táwọn bá wẹ̀ tán ara máa ń yún àwọn ara máa ń já àwọn jẹ. Bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kí ló máa ń fa kára máa jáyàn jẹ? Kára máa yún yàn kó máa jáyàn jẹ gángan. Ohun tó lè fà á ẹni tó bá nífẹ̀ẹ́ sí àti máa jẹ nǹkan olóróró jù. Èmi náà máa ń jẹ nǹkan olóróró. Ó máa ń ṣẹlẹ̀ sí. Ká dín nǹkan, ká dín gbogbo ẹ̀, ká dín méjèméjì. Pàdé gbogbo ẹ̀ náà. Yún ara ń jajẹ. Kì í ṣe ara títa ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ẹ má ní pé bàbá ìgọ̀lọ̀ ló lọ fún lóògùn o. Ara yíyún àti ara jíjájẹ. Ara jíjájẹ mo sọ. Ọ̀tọ̀ ni. Ó là ń sọ yìí. Ó là ń sọ pa ẹ̀. Wọ́n ní bí èèyàn bá kúndùn àti máa jẹ òróró jù tàbí nǹkan àwọn oúnjẹ tó lóróró jù. Bẹ́ẹ̀ tó lóróró jù. Ó máa ń fà á. Ó máa ń fà á. Báwọn kan máa ń sọ pé táwọn bá wẹ̀ tán. Ẹ̀pà jíjẹ ó máa ń fà á. Bẹ́ẹ̀ni. Ṣé kìí ṣe èròjà náà ni ara jíjájẹ? Ara ẹ̀ náà ni. Àwọn kan tẹ̀ máa ń sọ pé táwọn bá wẹ̀ tán ló máa ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ohun tẹ́ni yẹn lè ṣe ni wípé ó lọ wá èpo ọsàn wẹ́wẹ́. Èpo ọsàn wẹ́wẹ́. Èpo ẹ̀ mo sọ. Èpo ọsàn wẹ́wẹ́. Bẹ́ẹ̀ni. Kẹ́ni yẹn gun kúná dáadáa pẹ̀lú káwọn bílálà díẹ̀. Wá pò mọ́ ọṣẹ. Ó pò mọ́ ọṣẹ. Bẹ́ẹ̀ni. Kó bẹ̀rẹ̀ sí ní máa wẹ̀ díẹ̀díẹ̀. Ó máa rí wípé ara yún ara jíjájẹ yóò bẹ̀rẹ̀ sí ní yàtọ̀. Èpo ọsàn wẹ́wẹ́. Wọ́n ní ká gun dáadáa kó kúná. Ká wá gun pọ̀ mọ́ káwọn bílálà díẹ̀. Kó kúná dáadáa ká wá pò mọ́ ọṣẹ. Ọṣẹ yẹn lá máa fi wẹ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo ara jíjájẹ yẹn. Nígbà tó jẹ́ pé a kàn fẹ́ fi wẹ̀ ni. Ohun tó sì ń jáyàn jẹ nínú ara inú ló wà. Báwo lè léyìí ṣe wá fẹ́ ṣiṣẹ́? A mọ̀ pé inú ló wà. Ṣé rí ohun tá à ń sọ yìí? Ti ìta ló ń ṣe o, kì í ṣe ti inú o. Ẹ get me? Lóòótọ́ a mọ̀ pé nínú ẹ̀jẹ̀ ló ti wá. Ṣùgbọ́n bó ṣe ń ṣe yẹn ó lè lọ ṣe àyẹ̀wò
kó sọ fún un pé kò sí kòkòrò inú ẹ̀jẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn ẹlòmíì wà ara wọn máa ń sú báyìí, tẹ́ máa rí pé ara wọn sú. Tẹ́ bá sọ fún wọn pé ó yá ẹ ṣe àyẹ̀wò, tó bá lọ ṣe àyẹ̀wò inú ẹ̀jẹ̀, wọ́n á ní kò sí kòkòrò inú ẹ̀jẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Ẹ jẹ́ kó ṣe ìyẹn kó máa lò ó. Díẹ̀díẹ̀ á tún mú èyí tí wọ́n máa lò sínú wá lọ́jọ́ mi pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Kábíyèsí Elédùmarè, ó pọ̀ ńlẹ̀ gan-an, ó pọ̀ ńlẹ̀. Bàbá Ìgànnà ó pọ̀ ńlẹ̀. Búùkù Bàbá Ìgànnà ti kún. Búùkù yẹn kún gan. Bàbá Ìgànnà fẹ́ máa lọ ilé láti máa lọ ka búùkù wọn. Wọn ti lọ sí Gànnà báyìí lẹ ṣe rí wọn o. Torí pé apá kan Kútọ̀nù, apá kan Abẹ́òkúta ni. Lágbára lọ́wọ́ Elédùmarè, gbogbo ohun tí à ń mú wa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ló máa bá yín lára mu. Bẹ́ẹ̀ bá ṣe ń lò á máa jẹ fún yín, torí pé Ọlọ́run ọba ló ní jíjẹ lọ́dọ̀. Òun ló ní ewé àti egbò, ó dá wa láti jọba lórí ohun gbogbo tó ti kọ́kọ́ dá. Ó sì dá àwọn ewé àti egbò ilẹ̀ wa ká máa fi ṣe ìwòsàn, ká fi ṣàwòtán, ká fi ṣe ìlera fún ara wa. Lágbára lọ́wọ́ Elédùmarè, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí àkéte àìsàn ni mo gbà aládùúrà fún pé láìpẹ́ láì jìnnà Elédùmarè á bá mi gbé yín dìde. Ẹ wà ní fàìsàn lùgbà lágbára lọ́wọ́ Elédùmarè. Ariwo ẹkún ò ní sọ lé yín, kò ní sọ lé tèmi náà o. Ẹ wò ó, a máa fèyí ṣe lọ lórí ètò ìlera ẹ̀dá lórí ìkànnì yìí. Ẹ bá wa pín ká, ẹ jẹ́ ó ká ní kókókó. Ẹ wò ó, kẹ́ like, kẹ́ comment sórí ẹ̀. Ẹ bá wa pín, ẹ jẹ́ káwọn èèyàn ó rí gbọ́ kí wọ́n dáhùn. Ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ti subscribe, ẹ subscribe sórí channel yìí. Yeyegbagedeasatv Àṣà TV. Lágbára lọ́wọ́ Elédùmarè, ẹ̀ ní róńgbé sọnù bí òṣèbí ọmọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fẹ́ mi lọ́kàn, tẹ́ fẹ́ mi dénú, ẹgbẹ́ mi tẹ́ ní sílé òníyàn fún lágbára Ọlọ́run. Gbogbo tẹ́ bá dáwọ́lé èrè rẹpẹtẹ lẹ máa jẹ, torí pé èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà. 08039722703 08039722703 lẹ máa fi pè mí lẹ́yìn ètò. Ẹ ṣeun, mo dúpẹ́. Yeyegbagedeasatv Àṣà Mojísọ́lá Àjàyí lórúkọ mi. Ní máa yọ̀ǹda bàbá Ìgànnà, wọ́n fẹ́ máa lọ sí Gànnà. Mi ì tí ì lọ Gànnà o. Ọlọ́run yóò dúró tiwa. Mi ì tí ì lọ Ìgànnà, mo ṣì wà l'Abẹ́òkúta. Wọ́n láwọn ṣì wà. Ẹ bá ń bi wọ́n pé ìgbà wo náà tún máa wá. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, Ọlọ́run ló ní ìgbà àti àkókò. Bẹ́ẹ̀ ni. Ó dà, bàbá Ìgànnà tún bọ̀ next week. Ó ti di ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ báyìí. Ẹ̀ẹ̀kan díẹ̀ náà tó ń mú ogún ológun. Bí ò bá sí ìtọ̀kànjú ó yẹ kó rí màálù kó tọmọdé mu gàrí ọ̀sán. Kò tẹ́lẹ̀ fi mú tó lè gbà. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà ti dá. Bàbá Ìgànnà láwọn máa yọjú sẹ́yìn olólùfẹ́ wa lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Ó ti dá àbáhùn náà. Lágbára lọ́wọ́ Elédùmarè, àníróńgbé sọnù bí òṣèbí ọmọ. Yeyegbagedeasatv Àṣà Mojísọ́lá Àjàyí lórúkọ mi. Àríkí ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfèbí sínú kò jẹ àwọn. Èmi lọ́mọ bó ló ń jẹ bá rí mi tó rojú. Má sì fa ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjọ́ àmì ni. Àríkí ọmọ ajó má ní wòran, mo tún ti ń lọ lórí ètò lónìí. Ń tún padà wá nígbà ní àkọ̀tún láti mú wá. Ìbàràpá ní mí ọmọ àfi ìbàràpílẹ̀ ọ̀rọ̀. Tápá titan ìrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà. Agbe ló ń dájà wa. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá o. Ó dàbọ̀.